Mo kí gbogbo wa káàbọ̀ sórí ètò tí Dáósìsì fẹ́ ń ṣe agbátẹrù rẹ̀ tí àpèlé rẹ̀ ń jẹ́ ìlànà Ọlọ́run fún àṣeyọrí ètò ìgbéyàwó, ìfẹ́ àti ìbọ̀wọ̀ fún. Ní ìjẹjọ́, kókó ọ̀rọ̀ wa jẹ́ jíjẹ́ ọ̀kan. Lábẹ́ kókó ọ̀rọ̀ tí a ń gbé yẹ̀wò, ẹ̀rí ìfẹ́ àti ìbọ̀wọ̀ fún nínú ìgbéyàwó. Ní òní ní agbára Ọlọ́run, ọ̀rọ̀ wa lábẹ́ kókó kan náà tí a máa jíròrò lórí lónìí ni ìfinú hàn ara ẹni. Kí a tó máa tẹ̀síwájú, mo ní àwọn ọmọ Ọlọ́run méjì nínú àkódò yìí. Bàbá wa, ẹ bá mi dárúkọ yín. Reverend Canon Adéyẹmọ Adéyẹra. Ìyá wa. Mrs. Christiana Adébáyọ̀. Ẹ káàbọ̀, Olúwa dì wá mú. Bàbá wa Adéyẹmọ, ẹ bá wa gbàdúrà. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run wa dúpẹ́ lọ́wọ́ yín fún oore ọ̀fẹ́ tí ẹ fi fún wa ní ọ̀sán yìí láti wà níwájú yín fún ìdánilẹ́kọ̀ọ́ yìí. A dúpẹ́ pé ní ìgbà gbogbo ni ẹ máa ń fi ọ̀rọ̀ yín yé wa. A sì yìn ọ́ nítorí pé ẹ ó tún ṣe bẹ́ẹ̀ lọ́sàn yìí. A gbé yín ga fún èyí, Ọlọ́run gba ọpẹ́ wa. Àmín. Bí a ti ń lọ nínú ọ̀rọ̀ náà, Olúwa tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ rẹ o. Àmín. Kí o sì pín ọ̀rọ̀ náà pẹ̀lú wa. Àmín. Lópin ohun gbogbo kí ayé wa kó tún lè dára sí i. Àmín. Nítorí Jésù Kristi Olúwa wa. Àmín. Lẹ́ẹ̀kan sí ẹ̀ka kókó tí a máa yẹ̀wò ní ọ̀sán yìí, ó ní ìfinú hàn ara ẹni. Màmá wa, ẹ bá wa ka ibi kíkà tí ó máa jẹ́ agbátẹrù ibi tí a fẹ́ yẹ̀wò lónìí. Ibi kíkà náà láàrin inú ìwé Jẹ́násísì orí kejì láti ẹsẹ̀ kejìdínlógún dé ẹsẹ̀ karùndínlọ́gbọ̀n. Olúwa Ọlọ́run sì wí pé kò dára kí ọkùnrin náà kí ó nìkan máa gbé, èmi ó ṣe olùrànlọ́wọ́ tí ó dàbí rẹ̀ fún un. Láti inú ilẹ̀ ni Olúwa Ọlọ́run sì ti dá ẹranko ìgbẹ́ gbogbo àti ẹyẹ ojú ọ̀run gbogbo, ó sì mú wọn tọ̀ Ádámù wá láti wo orúkọ tí yóò sọ wọ́n. Orúkọ kórúkọ tí Ádámù sì sọ olúkúlùkù ẹ̀dá alààyè, ó ní orúkọ rẹ̀. Ádámù sì sọ ẹran ọ̀sìn gbogbo, àní ẹyẹ ojú ọ̀run àti ẹranko ìgbẹ́ gbogbo ní orúkọ, ṣùgbọ́n fún Ádámù a kò rí olùrànlọ́wọ́ tí ó dàbí rẹ̀ fún un. Olúwa Ọlọ́run sì mú orun ìjìká kùn Ádámù, ó sì sùn, ó sì yọ ọ̀kan nínú egungun ìhà rẹ̀, ó sì fi ẹran dípò rẹ̀. Olúwa Ọlọ́run sì fi egungun ìhà tí ó mú ní ìhà ọkùnrin náà mọ obìnrin, ó sì mú tọ̀ ọkùnrin náà wá. Ádámù sì wí pé èyí yìí ni egungun nínú egungun mi àti ẹran ara nínú ẹran ara mi. Obìnrin ni a ó máa pè é, nítorí tí a mú jáde láti ara ọkùnrin wá. Nítorí náà ni ọkùnrin yóò ṣe máa fi bàbá àti ìyá rẹ̀ sílẹ̀, yóò sì fi ara mọ́ aya rẹ̀, wọ́n sì di ara kan. Àwọn méjèèjì sì wà ní ìhòòhò, àti ọkùnrin náà àti obìnrin rẹ̀, wọn kò sì tijú. Praise the Lord. Hallelujah. Ẹ jẹ́ kí a wo ibi kejì. Ìyẹn wà nínú ìwé Amosi orí 3 ẹsẹ̀ 3. Amosi orí 3 ẹsẹ̀ 3. Ẹni méjì a lè rìn pọ̀ bí kò ṣe pé wọ́n rẹ́. Ẹni méjì a lè rìn pọ̀ bí kò ṣe pé wọ́n rẹ́. Tí inú ò bá konú àti rìn pọ̀ alágbára, àti ṣe nǹkan bó ti tó àti bó ti yẹ alágbára. Mo gbà á ládùúrà wípé gbogbo ìdílé lónìí inú á konú, ọ̀rọ̀ wọn á yíra, wọn á ṣe bí Ọlọ́run ti fẹ́. Àmín. Ní òní, èròǹgbà wa ni wípé láti fi hàn wá wípé nígbà tí a bá ní ìfẹ́ ara wa bó ti tó àti bó ti yẹ, tí a sì tún tẹríba fún ara wa ní ọ̀nà tí ó fi ògo fún Ọlọ́run, ààyè yóò ṣí sílẹ̀ fún ìfinuhàn ara ẹni. Èyí gangan ni àṣírí ìgbéyàwó aláyọ̀, àṣírí ìgbéyàwó tí ògo àti ẹwà Kristi tó ń farahàn níbẹ̀. Mo gbà á ládùúrà pé ìfinuhàn ara ẹni á fẹsẹ̀ múlẹ̀ nínú ẹbí kọ̀ọ̀kan. Àmín. IFAARA, fífi inú hàn ara ẹni nínú ìgbéyàwó, ó jẹ́ ọ̀nà pàtàkì láti mú ẹ̀jẹ́ tí a jẹ́ àti májẹ̀mú wa ṣẹ nípa ìgbéyàwó wa.
nígbàtí ọkọ àti aya bá fi inú hàn ara wọn nípa ìgbé ayé àtijọ́, bí àná wọn ṣe rí, bí ohun gbogbo ti ṣe lọ, nígbà náà ni wọ́n lè jẹ́ ọ̀kan. Nígbà náà ni wọ́n lè pinnu bí wọ́n ti fẹ́ kí ilé wọn kí ó rí, bí wọ́n ti fẹ́ kí ọjọ́ ọ̀la wọn kí ó rí, bí wọ́n ti fẹ́ kí àwọn ọmọ wọn náà kí ó rí. Èyí yóò mú ìdàgbàsókè aláìlẹ́gbẹ́ dé bá ilé wọn. Àti ọkọ àti aya wọ́n ní láti finú hàn ara wọn kí ayé wọn kó bá lè dùn bí oyin. Ọlọ́run á ràn wá lọ́wọ́. Àmín. Ilé wa ò ní kan. Àmín. Ọ̀rọ̀ wa yéra. Àmín. Tí ilé wa bá ti dáa, ó di dandan kí àwùjọ kó ṣe kíni o, káwùjọ kó dáa. Àwùjọ wa dáa lórúkọ Jésù. Àmín. Àwọn atọ́nà fún ìjíròrò tó máa jẹ́ kí ọ̀rọ̀ ìkóyé wa dáadáa, tó máa tan ìmọ́lẹ̀ sí ìfinúhàn ara ẹni nínú ìgbéyàwó. A ní ìbéèrè 4 kí n bẹ̀rẹ̀ látọ̀dọ̀ bàbá wa Adéyẹra. Mo fẹ́ kẹ́ ẹ sọ ìtumọ̀ fífinúhàn ara ẹni nínú ìgbéyàwó. Kí ló túmọ̀ sí? Ẹ ṣé olóòtú. Fífinú hàn ara ẹni nínú ìgbéyàwó jẹ́ ìgbé ayé tàbí ìwà tí a kò ní àṣírí tàbí ohun ìkọ̀kọ̀ kan tí a ń fi pamọ́ láàárín ọkọ àti aya. Nínú ìgbé ayé yìí, àwọn méjèèjì rí ara wọn tán pátápátá. Fífinú ara ẹni nínú ìgbéyàwó ó ń ṣe àlàyé pé àwọn méjèèjì kò ní ohun kọ́lọ́fín, kò sí àṣírí kan tí ó pamọ́ nípa aya tí ọkọ kò mọ̀, bẹ́ẹ̀ ni kò sí àṣírí kan tó pamọ́ nípa ọkọ tí aya kò mọ̀. Ìbáà ṣe nípa ìgbé ayé wọn lánàá, lónìí, tàbí ohun tí wọ́n ní ní èrò fún ọjọ́ ọ̀la. Màmá Adébáyọ̀, ǹjẹ́ ní àfikún? Bẹ́ẹ̀ lórí olóòtú, kí Ọlọ́run kí ó ràn ilé kọ̀ọ̀kan lọ́wọ́. Àmín. Gẹ́gẹ́ bí bàbá wa Adéyẹmọ ti sọ, Yorùbá ní sàn láàrin, ajénímù ní pẹ́kọ̀rọ̀. Tí ọ̀rọ̀ wa bá yíra, ìdàgbàsókè àfarahàn, ìlọsíwájú àfarahàn. Ọkọ ò ní yapa sí ọkọ, aya ò ní yapa sí ọkọ. Àwọn ọmọ wọn ò ní ríbi sá sí nítorí pé ohun gbogbo wà ní kedere. Ìfinú ara ẹni nínú ìgbéyàwó ó ṣe pàtàkì. Bàbá wa bákan náà, kí ni àwọn ewu tí ó wà nínú àìfinúhàn ara ẹni nínú ìgbéyàwó? Ẹ ti sọ ohun tí fífinú ara ẹni jẹ́. Kí wá ni àwọn ewu tó wà nínú àìfinúhàn ara ẹni nínú ìgbéyàwó? Ẹ ṣé olóòtú. Ewu ńlá ló wà nínú kí ọkọ àti aya má finú hàn ara wọn. Àwọn ẹ̀rí sì yí wa ká irú àwọn ewu tí ó máa ń farahàn nínú ìdílé bẹ́ẹ̀. Ohun àkọ́kọ́ ni pé níbi tí kò bá ti sí ìfi inú hàn ara ẹni, kò lè sí ìfẹ́ tí ó jinlẹ̀. Kò ní sí ìfẹ́ tí ó jinlẹ̀ láàrin àwọn méjèèjì. Ohun èkejì ni pé kò ní sí ìṣọ̀kan pẹ̀lú. Níbi tí kò bá ti sí ìfinú hàn ara ẹni, tí ọkọ ń ṣe tiẹ̀ lọ́tọ̀, tí ìyàwó náà ní àṣírí tó ń fi pamọ́, kò ní sí ìfọwọ́sowọ́pọ̀ lórí àwọn ọmọ wọn, lórí ọjọ́ iwájú wọn, àwọn tí wọ́n ní lérò láti ṣe, kò ní sí ìfọwọ́sowọ́pọ̀. Torí pé ìyàwó a máa wò pé tí ọkọ bá máa ṣírí òun, ṣé kò ní lò lòdì sí òun. Tí ìyàwó náà máa wò pé, ọkọ náà máa wò pé tí ìyàwó ìbá máa ṣírí, ṣé kò ní máa lò lòdì sí òun. Torí náà kò ní sí ìṣọ̀kan. Ohun ìkẹta ni pé ìlépa ọ̀tọ̀ọ̀tọ̀ ló máa wà láàrin àwọn méjèèjì. Ìlépa ọ̀tọ̀ọ̀tọ̀. Ọkọ lè wò pé Ìbàdàn ló yẹ káwọn ṣe kinní yìí sí, ìyàwó lè máa wò pé Iléṣà ló yẹ kán ṣe eléyìí sí. Ìlépa àwọn méjèèjì kò ní ṣọ̀kan. Ẹ ṣé bàbá wa. Màmá wa, ǹjẹ́ ní àfikún? Bẹ́ẹ̀ ni olóòtú, àfikún tèmi ni pé
láìsí ilé tí ò bá ti sí ìfinú ara láàrin ọkọ àtaya, wọ́n máa ń mú wàhálà àti ìdààmú bá ọmọ. Fún àpẹẹrẹ, a rí Rèbékà àti Ísáàkì lórí ìrìn àjò Jákọ́bù àti Ísọ̀. Ìfinú ara a máa mú ìtẹ̀síwájú wá sínú ìdílé, ṣùgbọ́n tí ò bá ti sí ìfinú ara, wọ́n máa ń fìyà jẹ àwọn ọmọ ní ìgbà míì. Kí Ọlọ́run kó ràn wá lọ́wọ́. Àmín. Gẹ́gẹ́ bí bàbá wa àti màmá wa ti sọ, àwọn ewu tó wà nínú àìfinú ara ẹni pọ̀. Ọkọ àti ìyàwó wọn ò ní rí ìṣòro wọn bákan náà. Ẹni tí ohun tí gbéyàwó jẹ́ àti ohun tí gbéyàwó dúró fún, òun ló máa mọ̀ pé fífinú ara ẹni ó ṣe kíni ó ṣe pàtàkì. Gbogbo wàhálà tá à ní ní àwùjọ wa lónìí nítorí pọ́kọ àtaya wọn ò finú ara wọn ni. Ọlọ́run Elédùmarè á ràn wá lọ́wọ́. Màmá, ǹjẹ́ ẹ fi ara mọ́ wípé ìfẹ́ àti ìtẹríba nínú ìgbéyàwó ó ń fi ààyè sílẹ̀ fún ìfinú ara ẹni? Olóòtú bẹ́ẹ̀ ni. Olóòtú bẹ́ẹ̀ ni. Kí ni mo tẹ́fẹ́ fi gbé lẹ́sẹ̀? Nínú ìfinú ara ẹni, a máa mú kí ìgbéyàwó kó ní ayọ̀ pẹ́ títí. A máa mú kí èso rere jáde láti inú ìgbéyàwó nínú ìfinú ara ẹni. A rí pé nínú ìfinú ara ẹni, Bíbélì jẹ́ kó yà pé ìfẹ́ ni àkójá òfin. Ìfẹ́ máa gbilẹ̀ láàrin ọkọ àti aya, á ran àwọn èso wọn tí wọ́n bí. Nínú ìfinú ara ẹni, àṣeyọrí máa ń wà ńbẹ̀, ayọ̀ máa ń wà ńbẹ̀. Àwọn gangan wá tí wọ́n máa jèrè àwọn ọmọ yẹn, nítorí pé nígbà tí ìfinú bá ti wà, kò ní sí tèmi ni Paul, tèmi ni Apollo láti lè mú káwọn ọmọ ṣe àṣeyọrí. Kí Ọlọ́run kó ràn wá lọ́wọ́. Ǹjẹ́ bàbá wa ní àfikún? Bẹ́ẹ̀ ni olóòtú, ìfẹ́ àti ìtẹríba ó máa ń fi àyè sílẹ̀ fún ìfinú ara ẹni. Tí ìfinú ara ẹni ó bá wáyé nínú ìdílé, ìfẹ́ àti ìtẹríba ó ṣe pàtàkì. Ó ṣe kókó. Òun ló máa ṣílẹ̀kùn fún ìfinú ara ẹni. Àwọn méjèèjì wọ́n á rí ìfinú ara ẹni gẹ́gẹ́ bí ojúṣe. Ohun tó ṣe pàtàkì. Ojúṣe tí ì ṣe pé bóyá mo fẹ́ ṣe tàbí mi ò fẹ́ ṣe. Àwọn méjèèjì á rí ìfinú ara ẹni gẹ́gẹ́ bí ojúṣe. Torí náà ìfẹ́ àti ìtẹríba ló máa ń ṣílẹ̀kùn fún ìfinú ara ẹni. Níbi tí ò bá ti sí ìfẹ́ àti ìtẹríba, kò ní sí òye ìgbéyàwó tó kún tí ìfinú ara ẹni yóò fi lè fìdí múlẹ̀. Torí náà tí ò bá ti sí ìfẹ́ àti ìtẹríba, ìfinú ara ẹni kò lè sáàyè rẹ̀ ńbẹ̀. Olúwa ràn wá lọ́wọ́. Àmín. Bàbá wa, mo fẹ́ kẹ́ tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ yìí. Àwọn méjèèjì sì wà ní ìhòòhò, ojú kò sì tì wọ́n. Mo fẹ́ kẹ́ tàn mọ́lẹ̀ sọ̀rọ̀ yẹn ní ìbámu pẹ̀lú ohun tá à ń yẹ̀wò, ìfinú ara ẹni. Ẹ ṣé. Nígbà tí Bíbélì ń lo gbólóhùn yìí nínú ìwé Genesis tí a kọ́kọ́ kà, orí kejì ẹsẹ̀ 25, pé àwọn méjèèjì wà ní ìhòhò, ojú kò sì tì wọ́n. Ó ń fi hàn wá pé àwọn méjèèjì wọn kì í ṣe méjì mọ́, bí kì í ṣe ọ̀kan, pé wọ́n ti rí àṣírí ara wọn. Kò sí ohun kọ́lọ́fín, kò sí ohun tó pamọ́. Àwọn méjèèjì ti gba ìsopọ̀ wọn gẹ́gẹ́ bí iṣẹ́. Wọ́n ti gbà gẹ́gẹ́ bí àṣẹ látọ̀dọ̀ Ọlọ́run. Iṣẹ́ tí wọn ò gbúdọ̀ kùnà. Wọ́n ní ète Ọlọ́run láti múṣẹ. Àwọn méjèèjì wà ní ìhòhò, ojú kò tì sí wọn. Wọ́n ti ṣetán láti farada ohun gbogbo tí ìgbéyàwó yóò ná wọn. Tí ìgbéyàwó dúró fún. Ṣe. Tí ìgbéyàwó rọ̀gbọ̀kú lé lórí. Màmá wa, ǹjẹ́ ní àfikún? Bẹ́ẹ̀ ni olóòtú. Àfikún tèmi ni pé gẹ́gẹ́ bí ìfinú ara ẹni tá a sọ yẹn, ni pé wọ́n wà ní ìhòhò nítorí pé àwọn méjèèjì ti rí ara wọn dá.
kò sí àṣírí kọ̀kọ̀ mọ́, ọkọ ti mọ aya, aya ti mọ ọkọ. Wọ́n dẹ̀ mọ̀ pé àwọn méjèèjì kò sí kọ́nu-kọ́họ láàrin ara wọn mọ́ gẹ́gẹ́ bí ètò ìgbéyàwó. Bíbélì gan fìdí rẹ̀ mọ̀ pé àwọn méjì tá bá ti sopọ̀ wọ́n ti di ọ̀kan ṣoṣo, wọn kì í ṣe méjì mọ́. Kí Ọlọ́run kó ràn wá lọ́wọ́. Àmín. Tí èyíkéyìí bá wà tàbí tá àti ìmẹ́nubà, ǹjẹ́ àwọn àǹfààní tàbí àkùdé ó wà nínú fífi inú hàn ara ẹni nínú ìgbéyàwó? Kò yẹ kí a rí àkùdé kankan nínú fífi inú hàn ara ẹni nínú ìgbéyàwó. Pàápàá torí pé ohun tá ń sọ̀rọ̀ bá níbí ni pé ìgbéyàwó ọmọ Ọlọ́run, kò yẹ ká rí àkùdé, kò yẹ kí ènìyàn kábàámọ̀ pé òun finú hàn ọkọ ẹ̀ tàbí òun finú hàn ìyàwó ẹ̀. Kò yẹ kí ènìyàn kábàámọ̀ ẹ̀ pé ǹbámọ̀ sì ti finú hàn ọkùnrin, ǹbámọ̀ finú hàn ìyàwó yìí. Kò yẹ ká rí irú ẹ̀ tí àwọn méjèèjì bá dúró nínú òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Torí náà kò yẹ ká rí àkùdé. Ọ̀nà kan ṣoṣo tí àkùdé fi lè wá ni pé tí ẹnìkan bá yẹsẹ̀ nínú májẹ̀mú, ìlérí àti ìlànà Ọlọ́run. Ẹ jẹ́ wá fi wo ohun tó ń ṣẹlẹ̀ lóde òní. Ẹ jẹ́ wo bí àwùjọ wa ṣe rí lónìí. Ǹjẹ́ a lè sọ pé ìfinú hàn ara ẹni ní tòótọ́ ǹjẹ́ ó wà nínú ẹbí pẹ̀lú báwùjọ wa ṣe rí lónìí? Ohun tó kọjú sí ẹnìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíì. Tí a ò bá ní sọ pé ó wà ní gbogbo ibi, a ò lè sọ pé kò sí rárá. Ẹ̀rí fi yé wa pé ìfinú ara ẹni wà láwọn ibì kọ̀ọ̀kan. Àwọn ẹ̀rí tó yí wa ká náà sì tún jẹ́ kó yé wa pé kò sí láwọn ibì kọ̀ọ̀kan. A sì rí àwọn ibi tí ó wà ṣùgbọ́n táwọn ènìyàn ń kábàámọ̀ rẹ̀. Torí náà nínú àwùjọ wa lónìí a rí àpẹẹrẹ ìfinútàn ara ẹni, ìfinú ara ẹni láwọn ìdílé kọ̀ọ̀kan tó jẹ́ pé ohun tí ẹ bá gbọ́ lẹ́nu ìyàwó kọ́kọ́ má sí lé lóṣù mẹ́ta, òun náà lẹ máa gbọ́ lẹ́nu ọkọ. Bó ṣe yẹ kó rí nìyẹn. Ǹjẹ́ ó rí bẹ́ẹ̀ láwùjọ wa mọ̀mọ́? Olóòtú, gẹ́gẹ́ bí ìbéèrè, ó rí bẹ́ẹ̀, ó dẹ̀ tún rí bẹ́ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn táwọn wò gẹ́gẹ́ bí tọkọtìyàwó, a rí pé ẹ̀mí ìṣọ̀kan yẹn ó sì wà tí jẹ́ pé ẹ̀mí ìfinúra yẹn kò tí ì yẹ nínú ìdílé wọn. Òun tẹ́ bá bọ́ lẹ́nu dádì lè máa bá lẹ́nu mọ́mì. Tí mọ́mì bá sọ pé bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ ni. Tí dádì bá sọ pé bẹ́ẹ̀ kọ́, bẹ́ẹ̀ kọ́. Ṣùgbọ́n tá a bá tún wo ìwòye bí àkókò wa ṣe rí àti bí orílẹ̀-èdè wa ṣe yí nílò àkókò yìí, ó dàbí pé nínú obì tó kọjú sí ẹlòmíì ó kọ ẹ̀yìn sí ẹlòmíì. Ṣùgbọ́n ju gbogbo rẹ̀ lọ, kí Ọlọ́run kó ràn wá ní ọwọ́ ká lè mú èrèdí ìgbéyàwó ìwá sí ìmúṣẹ. Olúwa gbé wa ró. Àmín. Olúwa gbé wa ró. Àmín. Ó ní àwọn ènìyàn mi ń ṣègbé nítorí tí wọn kò ní ìmọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ni ìmọ̀ ohun tí ìgbéyàwó jẹ́ àti tí ìgbéyàwó dúró fún tí ò yé. Òun ló fi dàbẹ́ ní pé wọ́n mọ̀ pé àṣírí ńlá òun ni ìfinúhàn ara ẹni jẹ́ sí ọ̀nà àlùyọ, ọ̀nà ìgbéga, ọ̀nà ọjọ́ ọ̀la tó fi ògo fún Ọlọ́run. Mo gbà ládùúrà pé gbogbo eléyìí ti sápamọ́, Ọlọ́run Elédùmarè á mú wá sí ìmúlẹ̀. Àmín. Kí a tó parí, màmá wa, kí lẹ fẹ́ kí àwọn ará ilé dìmú nínú àwọn ohun tí a sọ kalẹ̀? Kí lẹ fẹ́ kí àwọn ará ilé dìmú ní ìṣẹ́jú kan? Kí lẹ fẹ́ kí wọ́n dìmú? Ohun tí a fẹ́ kí àwọn ará ilé dìmú ni pé ká padà sínú ọ̀rọ̀ Ọlọ́run gẹ́gẹ́ bí ìfinú ara tá a ti rí ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ pé Ádámù bàbá ńlá wa àti Éfà wọ́n wà ní ojú kò sì tì wọ́n nítorí pé wọ́n wà nínú ìṣọ̀kan àti ìfinú ara. Gbogbo ilé tó bá mẹ́ẹ̀ a fẹ́ kí wọ́n padà sínú ọ̀rọ̀ Ọlọ́run láti lè mú kí ìdílé wọn kó dúró, láti lè dúró lórí ìfẹ́ Ọlọ́run, pàápàá jùlọ kí èrèdí ìfẹ́ ìgbéyàwó kó lè ní ìtumọ̀ nínú ayé wọn. Olúwa bùkún wa. Bàbá wa, kí lẹ fẹ́ kí àwọn ará ilé, kí lẹ fẹ́ kí wọ́n dìmú? Ẹ ṣé olóòtú. Nípa ìfinúhàn ara ẹni nínú ìgbéyàwó.
mo fẹ́ kí ó yé àwọn ènìyàn wa pé ohun tí à ń mẹ́nu bà lónìí yìí kí ẹnikẹ́ni má rí gẹ́gẹ́ bí àjàgà tó wúwo tí ò ṣe é rù. Jésù ní àjàgà mi rọrùn, ẹrù mi sì fúyẹ́. Ìfinú ara ẹni tí Ọlọ́run ń béèrè yìí, Ọlọ́run fúnra rẹ̀ ti fi ara rẹ̀ ṣe àpẹẹrẹ. Jésù Kristi wípé èmi mọ àwọn àgùntàn mi, àwọn àgùntàn mi sì mọ̀ mí. Èyí ń ṣe àpẹẹrẹ ìfinú, ó finú hàn àwọn àgùntàn rẹ̀. Kò sóhunkóhun tó pamọ́ nínú Kristi tí a kò mọ̀. Torí náà ó ti fi ara rẹ̀ ṣe, òun ló kọ́kọ́ fi ara rẹ̀ ṣe àpẹẹrẹ síwájú. Torí náà ó sì ń sọ pé àwa náà ká lọ ṣe bẹ́ẹ̀. Torí náà pé tí ọkọ àti aya tá a ti so papọ̀, àwọn méjèèjì gbọ́dọ̀ finú ara wọn gẹ́gẹ́ bí Kristi ti finú hàn wá. Torí náà ó ṣe kìí ṣe àjàgà tó wúwo tí kò ṣe é rù o, ẹrù tó fúyẹ́ ni. Tí a bá ti fi ọkàn ìfẹ́, òtítọ́ àti ìrẹ̀lẹ̀ gbà yóò rọrùn. Olúwa bùkún wa. Ẹ̀yin ará lé ká tó máa lọ, fífi inú hàn ara ẹni ó máa ń ṣe ìrànlọ́wọ́ fún ìdàgbàsókè aláìlẹ́gbẹ́, fún ìpìlẹ̀ ọjọ́ ọ̀la tó lógo, fún ìgbọ́ra ẹni yé láìsí àmúlùmọ́là, ìfẹ́ àìṣẹ̀tàn, àlàáfíà nínú ẹbí, ládùúgbò àti ní ìlú, àti ọjọ́ ọ̀la tó dúró re fún àwọn ọmọ wa, fún àwọn aládùúgbò wa, fún ìlú wa lápapọ̀. Níbi tí ọkọ bá ti fi àna rẹ̀ hàn ìyàwó, tí ò jẹ́ kóhunkóhun kó sápamọ́ nípa àna rẹ̀ fún ìyàwó, tí wọ́n gbọ́ra wọn yé, wọ́n á ní ọgbọ́n, wọ́n á ní ìmọ̀, wọ́n á ní òye láti jọ jókòó, jọ sọ bí ohun gbogbo ti máa rí ní ọ̀nà tí ẹwà àti ògo Ọlọ́run á fi máa fi ara hàn. Mo bẹ̀ gbogbo àwa bàbá wa ńlé, ẹ̀yin ìyá wa ńlé, ẹ jẹ́ ká máa finú hàn àwọn ìyàwó wa. Bẹ̀rẹ̀ láti ibi kékeré, òun lọ ìta ọ̀sà, ó sọ fún ìyàwó ẹ pé èrìfé ló ń lọ. Àfinú hàn ara wa o. Ọkọ gbọ́dọ̀ lè fọwọ́ sọ̀yà lórí ìyàwó, ìyàwó gbọ́dọ̀ lè fọwọ́ sọ̀yà lórí ọkọ. Ẹ jẹ́ kí èdè wa kó yé ara, ẹ jẹ́ ká fi inú hàn ara wa, kí ọjọ́ ọ̀la àwọn ọmọ wa kó lè rí bí Ọlọ́run ti fẹ́ kó rí, kí ìlú wa kó lè tòrò, kí ìdàgbàsókè aláìlẹ́gbẹ́ kó lè dé bá ìlú wa. Ó ní ẹni méjì a lè rìn pọ̀ bí kò ṣe pé kí ni ọ̀rọ̀ wọn gbọ́dọ̀ yéra, wọ́n gbọ́dọ̀ jọ rí bákan náà. Ẹnikẹ́ni tó máa ṣe àṣeyọrí nínú ìgbéyàwó ẹ̀, àṣírí àṣeyọrí nínú ìgbéyàwó ní kí ni o, ìfinú hàn ara ẹni. Ẹ jẹ́ kí ọkọ kó finú hàn aya, kí aya kó finú hàn ọkọ. Ìdàgbàsókè á ṣe kí ni o, àjẹ́ tiwọn. Kí a tó gba àdúrà ìparí, ẹ jẹ́ ká mú ẹsẹ̀ tí a fẹ́ kà ní àkọsí ọkàn wa. Ìwé Genesis mọ̀mọ́, orí 7 ẹsẹ̀ 25. Onílárí inú ìwé Genesis orí 7 ẹsẹ̀ 25. Àwọn méjèèjì sì wà ní ìhòhò. Àwọn méjèèjì sì wà ní ìhòhò. Àti ọkùnrin. Àti ọkùnrin. Àti ọkùnrin náà àti obìnrin rẹ̀. Àti ọkùnrin náà àti obìnrin rẹ̀. Wọn kò sì tijú. Wọn kò sì tijú. Ojú ò ní tì wá. Àmín. Ìyẹn tí a bá finú hàn ìyàwó wa. Tí ìyàwó wa bá fi inú hàn wá, lójú òfin ní tì wá. Lórúkọ Jésù, ojú ò ní tì wá. Àmín. Gbogbo ilé tó kù díẹ̀ káàtó fún, Olúwa fọwọ́ kàn wọ́n. Àmín. Kí a tó máa lọ, a ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kan tí a lè fi ìbéèrè wa ránṣẹ́ sí. A fẹ́ kẹ́ pè wá. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn ní 081 47 19 4733. 081 47 19 4733. Ìbéèrè kí ìbéèrè tá bá ní, ẹ jẹ́ ká kọ ránṣẹ́. A dẹ̀ lè pè wá lẹ́yìn ètò yìí. Tí a bá pè wá, á dá wa lóhùn. Olúwa á gbọ́ àdúrà wa. Olúwa bá wa tún ilé wa tò. Ìfinú hàn ara ẹni nítòótọ́ a máa jọba nínú ẹbí wa. Ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa gbé yín ga nítorí pé ẹ̀yin ni Ọlọ́run. Àṣírí ńlá lẹ̀ ń fi hàn wá wípé ìfinú hàn ara ẹni nínú ìgbéyàwó, òun ló máa mú ìdàgbàsókè wá, òun ló máa mú ìfẹ́ àìṣẹ̀tàn wá, òun ló máa mú àlàáfíà jọba nínú ẹbí, ní àwùjọ àti ní gbogbo agbègbè.
abẹ̀yìn baba ẹ wó àwọn ọkọ palẹ̀ àmín ẹ wó àwọn aya palẹ̀ àmín ẹ jẹ́ kí a bẹ̀rẹ̀ sí rí ara wa bákan kí ògo àtẹwà yín kó lè máa farahàn nínú ẹbí wa ògo ni fún orúkọ yín ní orúkọ Jésù Kristi Olúwa wa. àmín.